ẹ jọ̀ọ́ yẹ ká jọ wo àtẹ̀jíṣẹ́ téèyàn kan fi ránṣẹ́ sí mi. Ó ní, Dear MS Baba, I believe in your words and teaching, but I'm confused on the part that Alfas are known for their wonders and magic, like wọ́n gbóná gan. What is the thing that they use? Is it another juju or the same Allah? Please educate me on that part. Ni mo ṣe ní kí n wá síta kí n wá ṣàlàyé. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa lọ sí ọ̀dọ̀ àfáà tán máa gbé nǹkan kan fún tó máa ṣiṣẹ́. Ẹ̀yin yan wá, iṣẹ́ tiwantiwa ni wọ́n ń lò. Tó bá jẹ́ Quran, Islam, irọ́ lásán ni. There is nothing spiritual about Islam, nothing spiritual about Allah. Àwọn iṣẹ́ ìbílẹ̀ náà ni wọ́n ń lò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó jẹ́ oníṣègùn, tán jẹ́ alágbára, tí wọ́n nímọ̀, tí wọ́n máa lọ bá sọ̀rọ̀ pé tí wọ́n ò bá ṣe Islam pé wọ́n máa wọná, wọ́n á náwọn wẹ̀ wọ́n sínú Islam. Gbogbo ìwé àkáǹtì àwọn ẹni yẹn, wọ́n á ní kán kó wá káwọn bá wọn dáná sun. Wọ́n máa gba ìwé àkáǹtì wọn sọ́wọ́. Àwọn èèyàn tán bá kàn fẹ́ kán rí pé wọ́n sun, òun ni wọ́n máa sun. Ẹ̀yin èèyàn wa, iṣẹ́ tiwantiwa ni wọ́n ń lò. Tí àáfàá kan bá gbé kinní kan fún ẹ tó wá jẹ́ bí ọ̀ǹtú tó ní kó o mú, ìtàn lásán ló gbé fún ẹ hàn. Ṣe ló dàbí wípé ẹ kàn mú ìwé ìtàn kan, novel kan, kán wá kọ èdè yẹn lédè Lárúbáwá, wọ́n wá kọ sínú pátákó kan, wọ́n wá fọ̀ ọ́ sómi, wọ́n wá ní kẹ́ ẹ mú. Irọ́ lásán ni, kò ṣiṣẹ́ o. Tó bá pé wọ́n wá ti lo nǹkan yẹn ó wá ṣiṣẹ́, má jẹ́ kí n tàn ẹ́. Tí o ò bá lo nǹkan tán fún ẹ yẹn, nǹkan tó ṣẹlẹ̀ sí á tún ṣẹlẹ̀ sí ẹ. Èmi ń sọ fún yín pé kinní yìí irọ́ lásán ni, lámbà lásán ni. Allah ò lè dáàbò bò wá, Allah ò lágbára kankan, Allah ò lè ṣe nǹkan kan, òfegè ni. Ẹ rí Kùránì yìí, ìtàn Ìjàpá àti Yánrinbo ló wà ń bẹ̀. Kò sí àáfàá náà, mo máa ń sọ, kò sí àáfàá náà tó máa jáde tó máa sọ pé Kùránì pé kò kí ń ṣe tàn. Ẹ pé àáfàá náà jáde pé kó sọ yìí pé Kùránì yìí ó kò kí ń ṣe ìtàn, kó wá sọ ìtàn lásán ló wà ń bẹ̀. Ìtàn àwọn ọmọ Kùréṣì, ìtàn àwọn ọmọ Lárúbáwá. Kò sí nǹkan tí wọ́n fẹ́ kọ fún yín nínú ìwé yìí, kò sí nǹkan tó fẹ́ wọ̀n fún yín nínú ìwé yìí tó fẹ́ ṣiṣẹ́ fún nǹkan kan. Òfegè lásán ni ìtàn Ìjàpá àti Yánrinbo. Àṣà tí ò ní kan, Allah kò lágbára kankan. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Ẹ padà lọ sí ilé yín, nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ní ìdojúkọ kan àbí méjì lénìí. Ìdí tó fi ní ìdojúkọ yìí ni pé ó ti kọ ẹ̀yìn sí nǹkan tó ń ṣe nílé wọn. Ẹ̀yin èèyàn wa, ẹ jí o. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè. Allah dàbí àwọn Ògún, Ṣàngó, Ọbàtálá, Ọya tọ̀dọ̀ tiwa. Bẹ́ẹ̀ ni Allah ṣe rí lọ́dọ̀ àwọn ọmọ Lárúbáwá. Wọ́n wá fẹ́ fi ti Lárúbáwá yẹn, wọ́n fẹ́ fi ba tọ̀dọ̀ tiwa, wọ́n fẹ́ fi gbà á lọ́wọ́ wa. Kán bà á jẹ́, kán wá gbé ti Lárúbáwá lé wa lọ́wọ́. Kò sí bá a ṣe fẹ́ pe ti Lárúbáwá níwọ̀nba àgbà tí a ò bá kí ń ṣe ọmọ Lárúbáwá, kò lè dá wa lóhùn. Ìdí nìyí tí wọ́n fi fẹ́ sọ wá di ọmọ Lárúbáwá lórí ilẹ̀ wa. Wọ́n ń gba orúkọ wa, wọ́n fún wa ní orúkọ Lárúbáwá. Wọ́n ń gba èdè wa, wọ́n fún wa ní èdè Lárúbáwá. Wọ́n ń gba àṣà wa, wọ́n fún wa ní àṣà Lárúbáwá. Wọ́n ń gba ìmúra wa, wọ́n fún wa ní ìmúra Lárúbáwá. Wọ́n á tún gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa, wọ́n á fún wa ní Allah Lárúbáwá. Wọn ò tiẹ̀ ní jẹ́kẹ́ tiẹ̀ pé Ògún, Ṣàngó, wọ́n á ní irọ́ ìyẹn ò da, Allah ní kẹ́ ẹ máa pè. Ẹ̀yin èèyàn wa, òfegè ni. Allah ò lè ṣiṣẹ́ kankan. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pè tó kẹ́ ẹ máa sun ẹ̀jẹ̀ kẹ́ ẹ máa pè, kò lè ṣiṣẹ́. Tí wọ́n bá wá wò bí nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ, Allah ló wá ṣe, Allah kọ́ ló ṣe. Má rò pé bóyá ìrun tó ń kí òun ni dáadáa kan ṣe ń ṣẹlẹ̀ sí ẹ, òun kọ́ o. Tó o bá kírun, àìmọye àwọn tí ò kírun tí dáadáa ń ṣẹlẹ̀ sí wọn. Àjẹmọye àwọn tó ń kírun táburú ń ṣẹlẹ̀ sí wọn. Ìbẹ̀rẹ̀ máa ti mọ̀ pé kinní yìí irọ́ lásán ni. Ẹ padà lọ sílé yín, nǹkan tó bá ń ṣe nílé yín, òun ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Ọmọ tó bá sọ lẹ́nu, ó ti sàpò yakọ̀, ẹ lọ dira. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè. Èrè inú Kàbá ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.